Kọ́dù. Sá. O rọ́ọ̀bà lórí ìjókòó ni. Ẹ mọ̀ rí yín. Ṣé bó ṣe wá yẹ kó kọ́ba nìyẹn? Ṣé kí wọ́n fẹnu dólẹ̀ rí pé mo ṣe wáyé pé kásán ṣé fẹnu dólẹ̀ rí? Èmi ọba Adédùjọ yìí, onílára tìlú lára, òun ló kí bẹ́ẹ̀ yẹn. Ó yọ lára yẹn, ẹ̀rọ kan ní lára jàre sí òsì. Bọ́ọ̀dọ̀ ṣe ń kọ́ àti hàn kí n kí ló dé? Ẹ wo sáré kùtùkùtù ní ìyàwó sí òsì. Kọ́dù má rọ̀bà fín. Ó gbọ́ tó máa sọ pé àrọ́bà fín òun lọ bá pa ni. Àparò ni ẹ já pè fún ṣé ìpè fún kò ní ebúrò tó kó fún yín tó bẹ̀ jọ ní ìdàgbà láàyè. Ẹ wá ń nàgẹ̀ fún mi, sẹ́mi lẹ fẹ́ lù. Báyìí pé kábèsì gan ní kò fẹ́ dáa fún yín. Ariwo fún yín náà kọ́ pariwo mi jayé ọ. Gbàdá jẹ́ kó sábà kálá ẹsẹ̀ nìkan sí ní ariwo náà lẹ pa. Ẹ̀kan pariwo káàkiri láìsí rédíò. Yóò sí. Báyìí pé sinagán wà lójú yín, ṣèbá nígbà kan lẹ̀kùn méje kan, alẹ́ kan, á fún yín 14 ọ̀sẹ̀ nìkan. Kọ́bí! Kíni ẹ bá súnmọ́ mi fún yín ní kúkúrú ẹ̀rọ bẹ ṣùṣù ní iná ibi èjò ìgbé kan fún mi bẹ́ẹ̀ tún fún ọ láwùjẹ ní kọ́kọ́ àwọn wá sí pápá ṣẹ̀wọ̀n lẹ̀ kọ́ wá kọ́ súnmọ́ mi. Wọ́n pariwo ariwo sí náà.